don't care what they say. Cause when we throw the money with the try and bundle by bundle. Cause when we throw the money with the try and bundle by bundle. Come on! Aha! Someone Mala lola 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 lelo. You have declared your consent before the church. May the Lord in His goodness strengthen your consent and fill you both with His blessing. By the authority of the church, I ratify and bless the bond of marriage you have contracted today, and I join you in holy matrimony in the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Mala lola 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 lelo. You take care of me, Mamore. Ooh, you do well, you do well. You take care of me, Mamore. Agbe baba, fuode la re. Mo lérò pé kò sí ẹni tí irú kan báyìí máa tó náà máa wà nírú position báyìí tí náà ò ní dùn, so inú mi dùn gan lónìí. In fact ayọ̀ mi kún, a dẹ̀ dúpẹ́ fún Olúwa tó bá wa mú ọjọ́ náà tó dẹ̀ ṣe láṣeyọrí. Oh, I'm so happy that it did not even rain today. I'm so happy because I was a bit nervous yesterday that it was going to rain, but I'm so happy. And like I say, I used to be a prayerful person. So when I met her through a friend. Funny enough, I met her online. I wasn't even in the country then, so it was crazy to people. I prayed over it, and the Lord told me she's the one. Adúpẹ́ bàbá fún oore ńlá rẹ̀. Àwa dúpẹ́ bàbá fún oore àánú rẹ̀. Nígbà táyé yọ mí, ẹ̀yin là ń bò mí. Ìgbà táyé kọ̀ mí, ẹ̀yin kò sàtọ̀. Jésù kò mórè, ẹ kú ìtọ́jú mi. Ẹ ṣé gan ni, ẹ kú ìtọ́jú mi. Mo mórè, ẹ kú ìtọ́jú mi. Ẹ ṣé gan ni, ẹ kú ìtọ́jú mi. Mélé gbàgbé orí rẹ̀ láyé mi. Ẹ ṣé gan ni, ẹ kú ìtọ́jú mi. Ìmọ̀ràn mi sí ọkọ ìyàwó àti ìyàwó ni pé tí ìyàwó bá ń bínú kọ́kọ́ má bínú, so àwọn méjèèjì wọn gbọ́dọ̀ bínú sí ìgbà kan náà. Àdúrà mi sí wọn ni pé Ọlọ́run ó darapọ̀ mọ́ ìgbéyàwó wọn, ilé wọn ò ní dàrú, àjèjì obìnrin kò ní dálé wọn rú, bẹ́ẹ̀ ni àjèjì ọkùnrin kò ní dálé wọn rú. Ọlọ́run ó darapọ̀ mọ́ wọn. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa wá, tí wọ́n bá dúpẹ́ irú tó wá bá wa yọ̀, irú rẹ̀ báyìí kò ní tán nínú ilé ẹnìkọ̀ọ̀kan. Gbogbo àwọn tó dẹ̀ wá láti ọ̀nà tó jìn, agbálẹ̀ láyọ̀, ilé àtọ̀nà tiwọn náà ò ní dàrú. My advice for them is that they will live well. There will not be any problem with them, and God will help them to live a comfortable, good life, and God will help them anything when they are doing good life. God will help them too, and anything bad will not fall upon them in Jesus' name. I appreciate every person that here. Those Igbo, Yoruba, Hausa, those people that came from Ochobo, those people come from Lagos, from Ogbomoshoya, anywhere people are coming. They come in good, and when they are going, they will go in good. I pray God will help every one of us in Jesus' name.
excited. I'm very happy to be here today. Wọ́n tèmi ní fún àwọn ìyàwó àti ọkọ ni pé kí wọ́n dìmọ̀ ara wọn dáadáa, kí wọ́n máa gbọ́ ìyísọ̀ yìí, because gbọ́ ìyísọ̀ yìí nínú ìgbéyàwó ó máa ń dá wàhálà sílẹ̀. Kí wọ́n ní trust nínú ara wọn, kí wọ́n gba ara wọn gbọ́, kí tó bá dẹ̀ ní issues kí wọ́n try láti pe ara wọn láti resolve issues wọn. I'm so happy, very excited for the wedding of my daughter, Ijeoma Mbono, who has married today by God's grace to Mr. Andrew Adetunji. My advice is that they should hold God. They should not leave Jesus. Jesus is the solid rock. Everything they do should revolve around God. With Him, all is possible. My advice to them is that there's no new. They have known themselves. My prayer is for them. Let God be with them to accompany the journey, because it's a new journey they are about to enter now. And my prayer is that let God be with them. That's the only thing. Mo dúpẹ́ bàbá o fún oore ńlá rẹ̀. Ògbénu Adélé Mọ̀ṣógó, mo wá túbà lọ́dọ̀ rẹ̀. Mọ́dún ṣe mọ́dún láyé o, bẹ́ẹ̀ ni oore rẹ̀ láyé mi pọ̀ sí. Gbèsè ọpẹ́ mi pọ̀, ṣùgbọ́n ó ṣe wọ́n tí mo lè ṣe. Jésù mo mọ̀rẹ́, ẹ kú ìtọ́jú mi. Mo wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹlẹ́dàá mi. If you look at since yesterday and today, since 1 week rain is falling in Ogbomoso, but since yesterday and today you will see that there's no rain. That shows you that this wedding today, God have blessed it already. So I wish them good luck. I wish them, because the father has a son, has a lady too. So I believe whatever the grace and the mercy and whatever God provides for his father is go to their children, will have more than that in Jesus' name. Àmọ̀ràn tá a ní fún wọn ni pé àkọ́kọ́ wọ́n ní láti trust ara wọn, because tí kò bá sí trust wọn lè relate freely. And nísìnyí tán ṣẹ̀ṣẹ̀ marry, ká ní pé ọkọ ìyàwó jẹ́ 20 years tí ìyàwó jẹ́ 20 years, wọ́n tó lè mọ̀ wá ara wọn díẹ̀, wọ́n máa tún live for another 20 years. Àwọn dẹ̀ máa ní láti máa tolerate ara wọn, because ilé tó ti tó àwọn méjèèjì kì í ṣe ilé kan, so wọ́n á tolerate ara wọn, kọ́ dẹ̀ wọ́n máa keep malice. Tí ẹ bá ṣe bí kí ẹ pé bí pé àwòṣẹ́mi kọ́ dẹ̀ parí ẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tó ti marry for about 30 years now. Congratulations, sir. Ọkọ ni màá bá sọ̀rọ̀ jù tó róbìnrin, we know them. Àwọn náà bí wa, àwọn nìyá wa, so kán má bínú, bá mọ̀ wọ́n pé ọ̀rọ̀ wọn gba sùúrù. Ní pé wọ́n lórúkọ tí Yorùbá máa ń pè wọ́n, bọ̀ ọ̀rọ̀ wọn gba sùúrù. Màá advice ìyàwó wípé kó try láti wà committed to the relationship and to the marriage as possible. Kó dẹ̀ má fi nǹkan pamọ́ fọ́kọ ẹ̀, kó jẹ́ olóòtítọ́, kó dẹ̀ nífẹ̀ẹ́ tọkàntọkàn, so that ọkọ ẹ̀ náà lè respect. But ọkọ, in case tí o bá rí àwọn akùdé kéékèèké, learn to forgive, because Ọlọ́run forgive wa, so forgive her and continue. They are your family and they are the window to your house. Àmọ̀ràn tá a ní fún wọn náà ni pé kí wọ́n understand ara wọn, gẹ́gẹ́ bí nǹkan tí Bíbélì sọ pé ọkọ fẹ́ aya rẹ̀ gẹ́gẹ́ bí Jésù ṣe fẹ́ ìjọ rẹ̀, kí ìyàwó náà ó dẹ̀ tẹríba fún ọkọ rẹ̀, tó dà kán lè ní ìpéjọpọ̀ tó ní ìtumọ̀. Àmọ̀ràn mi fún ni pé kó tẹríba fọ́kọ, kó dẹ̀ ní sùúrù, nítorí pé obìnrin tó bá fẹ́ gbélé ọkọ pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká wa nísìnyí, ó gbọ́dọ̀ ní sùúrù, ó dẹ̀ gbọ́dọ̀ ní tẹríba. Tìní lẹ́yìn kojú má tìní, bàbá mi, olùtọ́jú ènìyàn, ènìyàn lógo, àwí máa yẹ. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àṣeyọrí wa láti ìgbà tá a ti ń kúnnú àtàtì introduction ìyàwó yìí, bí Ọlọ́run jẹ́ kó yọrí sáyọ̀, adágún ògo àtọ́lápadà fún Jésù Kristi. So Ọlọ́run lérò àwọn ìyàwó yìí, Ọlọ́run bá wa ṣe ọmọ rẹ̀, Ọlọ́run ó yọ̀ǹda rẹ̀ fún wọn. Ìgbàdúrà wípé èyí tá à ń ṣe yìí, Ọlọ́run ó fi ìbùkún sí ọkọ àti ìyàwó,
wọ́n bí akọ wọ́n bí abo wọ́n bí ìbejì ohun gbogbo tó ṣòro sí fún wọn kí wọ́n tó gbéyàwó Ọlọ́run jẹ́ kó rọrùn fún wọn. ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí YouTube wa kẹ́ ẹ lè máa gbádùn wa sí Ìmọ́lẹ̀ TV Yorùbá. Ìmọ́lẹ̀ TV ẹ ṣáà máa wò wá o yóò dáa. Ìmọ́lẹ̀ TV Yorùbá ó ti dàràbà oníbòjì kánrin, a media house that delivers basically various media works in 100% grade level such as online radio and TV for your broadcasting advertisement, live streaming and change of names in newspaper, photograph studio training, event shoots, outdoor shoots and studio shows, digital printing like souvenir, ID cards. Wants to customize the vest alone, media training like radio presentation and journalism with musical practitioner training, nípa ti musical instruments and voice training, audio recording, video shooting, recording of music like jingle, videos in all events, red carpets and lot more. Ẹ̀dá Ìmọ́lẹ̀ TV wò lónìí, a media work practitioner. Ẹ mọ̀ wípé Ọlọ́run fún wọn ṣe. Wọ́n ti wá kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí, adjacent Ìdí Àpẹ́ Baptist Church, Èjìgbò, nílùú Ìbàdàn, CNS Secretariat ni wọ́n wà. Ashi Road, Oríta Basọ̀run, beside Basọ̀run Grammar School, olú-ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ TV, Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ o, Tanimola area, Òkèánú Abógundé Road, Sábó, l'Ógbómọ̀ṣọ́. Telephone 070-332-71789. Ìmọ́lẹ̀ TV ó ti dọ̀gẹ̀gẹ̀ o, ìjà àgùnlá lóògùn.